ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, ọ̀wọ́n jùlọ, aláàánú, aláàbò, olùpamọ́, ẹni mímọ́ jùlọ, aṣẹ́yìn lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti rí ọjọ́rú mìíràn nínú oṣù kẹta. Ọlọ́run ẹ ṣeun o fún oore ọ̀fẹ́ ńlá láti owó kò lè ra yìí o. Àdúpẹ́ fún èémí imú wa tí ẹ̀yin Olúwa kò tí ì gbà kúrò ní inú wa. Ògo ní fún orúkọ mímọ́ yín o. Olú ẹ̀gbọ́pẹ́ àti ìyìn wọ̀rọ̀ tí a ò gbéyẹ̀wò lẹ́ni kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́rú ọjọ́ 12 oṣù kẹta. Àkòrí tí a ò gbéyẹ̀wò lẹ́ni sọ pé Jésù ń túni sílẹ̀. Jésù ń túni sílẹ̀. Àmú àkọsórí wa nínú ìwé Sámúẹ́lì kejì orí 22 ẹsẹ̀ ìkejì. Ìwé Sámúẹ́lì kejì orí 22 ẹsẹ̀ ìkejì tí ó kà báyìí pé ó sì wí pé Olúwa ni àpáta mi àti odi mi àti olùgbàlà mi. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù orí 1 ẹsẹ̀ 17 títí dé 28. Ìwé Máàkù orí 1 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 28. Ọkùnrin kan sì wà nínú sínágọ́gù wọn tí ó ní ẹ̀mí àìmọ́, ó sì kígbe, ó wí pé, jọ̀wọ́ wa jẹ́ o, kí ní ṣe tàwa tìrẹ, Jésù ará Násárẹ́tì? Ìwọ wá láti pa wá run bí? Èmi mọ ẹni tí ìwọ ṣe, ẹni mímọ́ Ọlọ́run ni ìwọ. Jésù sì bá wí, ó wí pé, pa ẹnu rẹ mọ́, kí o sì jáde kúrò lára rẹ̀. Nígbà tí ẹ̀mí àìmọ́ náà sì gbé e sánlẹ̀, ó kígbe ní ohùn rara, ó sì jáde kúrò ní ara rẹ̀. A sì ṣe gbogbo wọn tó bẹ́ẹ̀ tí wọ́n fi ń bi ara wọn léèrè wípé kí ni èyí, kí ni èyí, ẹ̀kọ́ tuntun ni èyí o, nítorí ó fi agbára pàṣẹ fún àwọn ẹ̀mí àìmọ́, wọ́n sì gbọ́ tirẹ̀. Lójú kan náà òkìkí rẹ̀ sì kan yí gbogbo ẹkùn Gálílì ká. Wàyí tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbóhun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Nínú ìwé Ẹ́kísódù orí 4 ẹsẹ̀ 13 títí dé ẹsẹ̀ 30. Ogun Fáráò lépa àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n ṣe pé jọ níwájú òkun pupa. Àwọn ọmọ Ísírẹ́lì mọ̀ pé tí wọn kò bá tẹ̀lé yálà kí gbogbo wọn kú tàbí kí gbogbo wọn padà sínú ìdè. Mósè olórí wọn ké pe Olúwa, ó sì gbà wọ́n pẹ̀lú ọwọ́ agbára rẹ̀. Nínú ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 1 dé 15. Ọkùnrin tó ní líjíọ́nì ẹ̀mí èṣù ni a tú sílẹ̀ pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan láti ẹnu olùdáǹdè ńlá. Obìnrin kan ní ìgbà kan ó ní ìṣòro tó ṣe àjòjì kan. Nígbàkúgbà tí wọ́n bá tan ẹ̀rọ tó ń lo iná ní àyíká rẹ̀, dípò kí ẹ̀rọ iná náà kí ó máa ṣiṣẹ́, iná yóò máa gba ara rẹ̀ kọjá. Fún àpẹẹrẹ, tí wọ́n bá tan fáànù, dípò kí fáànù kó máa yí, obìnrin yìí ni yóò bẹ̀rẹ̀ sí ní máa yí o. Tí wọ́n bá tan ẹ̀rọ tó ń mú omi tutù, dípò kí àwọn nǹkan tó wà nínú rẹ̀ kí ó máa tutù, obìnrin yìí gan-an ni yóò bẹ̀rẹ̀ sí ní máa tutù. Tí wọ́n bá tan ẹ̀rọ tó ń lọ aṣọ, obìnrin yìí ni yóò bẹ̀rẹ̀ sí ní máa gbóná. Nítorí náà wọn kò lè ṣe èyíkéyìí, wọn kò lè tan ẹ̀rọ tí ó ń lo iná ní inú ilé rẹ̀. Àti torí bẹ́ẹ̀ gbogbo ilé wa wà ní òkùnkùn o. Nígbà tí mo ránṣẹ́ pé wọ́n sọ fún mi pé kò lè rìnrìn àjò nínú ọkọ̀, nítorí ní ọjọ́ kan àwọn ènìyàn gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn nínú ọkọ̀. Bí dírẹ́bà ṣe taná sọ́kọ̀, iná gba inú ẹ́ńjìnì, ó wọ ara obìnrin náà, ó gbé e sókè, ó sì jù ú síta kúrò nínú ọkọ̀. Níwọ̀n ìgbà tí kò lè rìnrìn àjò nínú ọkọ̀, mo ní láti lọ sí ilé rẹ̀. Mo sì sọ fún un pé ohun gbogbo tí o nílò láti ṣe ni kí o fi ayé rẹ fún Jésù o, nítorí yóò gbà ọ́ lọ́wọ́ gbogbo agbára òkùnkùn. Ó fi ayé rẹ̀ fún Jésù o. A gba àdúrà kékeré, ó sì gba ìtúsílẹ̀ lójú ẹsẹ̀. Jésù kú, ó sì jíǹde padà láti gba ènìyàn kúrò lọ́wọ́ Sátánì. Ìwé Jòhánù 1 orí 3 ẹsẹ̀ 9. Kò ní ṣe tí agbára òkùnkùn púpọ̀ bá ń yọ ọ́ lẹ́nu, tí o bá lè ké pé yóò tú ọ sílẹ̀,
ọkùnrin tó ní ẹ̀mí àìmọ́ nínú sínágọ́gù tí ó ní ẹ̀mí àìmọ́ nínú sínágọ́gù tí ẹ̀mí kan yọ lẹ́nu nínú ìwé máàkù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàléníogún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Maria Magdalene ó ní ẹ̀mí méje nínú ìwé máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹsàn-án. Àti wèrè ará Gàdára ó ní líjíọ́nì máàkù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkíní dé ìkarùndógún. Jésù sì gba gbogbo wọn pátápátá. Mo kéde ìtúsílẹ̀ rẹ kúrò lọ́wọ́ agbára òkùnkùn tó lè máa fìyà jẹ ọ́ tàbí ohunkóhun tó ní ṣe pẹ̀lú rẹ ní orúkọ Jésù. Jésù ti san owó fún ìtúsílẹ̀ rẹ. Bẹ̀rẹ̀ sí ní rìn nínú rẹ̀. Kókó àdúrà: mò ń rìn nínú òmìnira tòótọ́ ní gbogbo ẹ̀ka ayé mi ní orúkọ Jésù. Ẹ̀já sọ pé bàbá mi nítorí o ti san ìdíyelé, mò ń rìn nínú òmìnira tòótọ́ ní gbogbo ẹ̀ka ayé mi, lẹ́mìí, lọ́kàn, ara, ìṣúná, ìgbéyàwó, ìtẹ̀síwájú. Ó jẹ́ ti tèmi nítorí ìwọ ti san ìdíyelé. Mo gba òmìnira pọ́nbélé, bẹ́ẹ̀ ni yóò rí fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa like, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Náání o, ọmọ aṣẹ́gìtà náání èpo ogi. Ó dàbọ̀.